Bismillahirrahmanirrahim. Àmọ̀dá ọmọ láti ṣe àwíyé àgbà tuntun gbèrègbè. Kámìlì tọ́lọ̀ tànàbì. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Kámìlì. Lọ́dọ̀ Àjàní. Aládé lórúkọ Ọlọ́run làwọn bẹ̀rẹ̀ o. Àjẹjáyé ni Àṣàkẹ́ ọ̀run yálà sánú ọba ńlá. Àjàní ìmùlẹ̀ Àyìnlá. Ọwọ́ yẹn bàmí Òṣòyẹmí ni mo kọ́kọ́ lò ó fún. Bàṣẹ ni lọ́rẹ́ tí kò mọ̀ bí ọlọ́sà kò ní lẹ́rù lọ ní Àyìnlá. Ká má yà láìmọ̀re, káwa má yà láìmọ̀re làṣẹ mọ́ pé wà fàyìnlá Ọlárẹ̀wájú. Kún fàyà kùnà bàbá ni. Bàbá ni kún fàyà kùnà. Tí mo bá kí Àyìnlá ó máa jáwó. Tí mo bá kí Àjàní ó máa jáwó. Olówó làwọn méjèèjì. Àyìnlá ní kí Àjàní. Èmi ọmọ ọgbọ́n bàṣẹ ni lọ́rẹ́ tí kò mọ̀ mi ọlọ́sà kò ní lẹ́rù lọ ní aládé. Ká má yà láìmọ̀re, káwa má yà láìmọ̀re làṣẹ mọ́ pé wà fàyìnlá Ọlárẹ̀wájú. Kún fàyà kùnà bàbá ni. Lọ́ọ̀dù. Bàbá àgbà Aríbidésí. Lọ́ọ̀dù. Ó sọ pé àlàdédé ọgbọ́n dé. Ìṣọ̀lá Aríbidésí, Ìṣọ̀lá Aríbidésí. Àmọ̀dàdé o orin dé. Ìṣọ̀lá àwíyé dé pẹ̀lú ọ̀tún rẹ̀ dé. Àràmọ̀ǹdà ní tọmọ Olúyọ̀dé o. Àwíyé àgbọ̀ ìyàmọ̀ yìí. Àyìnlá ìmùlẹ̀ Àjàní adé sírúlímọ̀kì tú mi bàbá ni. Níbo 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 Àjàní níbo ló gbé yẹn rí o tó fi dára tó sùn wọ́n dire. Bàbá gbèsè ga. Ìṣọ̀lá adé Aríbidésí àbí wọ́n ló kọ̀ kádàrá ẹni. Sírúlímọ̀kì tú mi tó fi wá gba ètò ogun gẹ́gẹ́. Tó bá jẹ́wọ́ ló kọ́ o ó lè má tó bá ya Àjàní bí kò kọ̀ọ̀kan kò fẹ́ kàn kó Àjàní adé. Oṣù Àjàdí tí ń gbówó mi lọ kí ló dé bí kò kọ̀ọ̀kan kò fẹ́ kàn kó Àjàní adé. Fúnra Ọlọ́run ló kọ kádàrá ẹ̀ ó bá ẹ ṣe dáadáa. Wọ́n wáyé o ẹ ti ráyé wá. Wọ́n gbáyé o Àjàní ẹ̀tún ráyé gbé. Ayé yín jọjú èèyàn lè fi bèrè òye. Ọlọ́run tó ṣe tiẹ̀ gbàgbé kó wá. Àjàní bàbá ni o bàbá l'Àjàní. Sírúlímọ̀kì tú mi. Àjàní bàbá ni o bàbá l'Àjàní. Ìránṣẹ́ Ọlọ́run tó bá wọn ká Àlàjàní bàbá ni bàbá l'Àjàní. Ọkọ Àyíṣàtù mi Àpèkẹ́ ọlá. Ọkọ Àyíṣàtù mi Àsùnkẹ́ adé. Àyìnlá ogun fáyàkùnù mi. Ọkọ Mọ̀nsúrátù mi Àbíkẹ́ adé. Màmá kún fáyàkùnù nìyẹn. Àbíkẹ́ ajá Mọ̀nsúrátù mi nílé olórin wa mọ̀dà mọ̀káyà ọlá. Àwọn àyà ọlá lọ́dẹ bàbá mi Àjàní. Lọ́dẹ bàbá mi Àyìnlá. Sírúlímọ̀kì tú mi bàbá ni. Àjàní bàbá má sọ pé òun ò fẹ́ mọ́ kọ́ máa ráyé máa kọ̀ rẹ̀ sílẹ̀. Ọlọ́run má sọ pé òun ò fẹ́ mọ́ kọ́ máa ráyé máa kọ̀ rẹ̀ sílẹ̀. Àjàní adé kó má sùn mú kàkàn ilé. Oníwà kì í sàkàn ìyànṣọ.
Àjàní ọkọ̀ àpèké ọlá ọpẹ́ àsùnkẹ́ ọ̀kìnmí Aisha ẹni èyí ò dùn mọ́ ọ kó lọ sórí tán million feet kó bẹ́ síbẹ̀ amadu ọmọ láti ṣe àbíkẹ́ ọ̀kìn ayáre aya bàbá akúnfàyà kùnù ẹ̀dẹ̀kù tọ́jú wa láti ẹjọ́ yìí àríkẹ́ kọ́ńbẹ̀ wá dúró ti màmá rẹ níbí amada ọmọ láti ṣe àti àlàtúwà. àyìnláde ìyá ọba. yéyé àwọn olólùfẹ́ kan àtàláwìyé rí gẹ́gẹ́ bí mọ́kànnà ṣe gbẹ́mí lérí ọlá náà bí tọba ṣe lélẹ́rì ẹ̀ ò ní kábàámọ̀ pààyè yìí rí àwọn olólùfẹ́ kan àtàláwìyé rí gẹ́gẹ́ bí mọ́kànnà ṣe gbẹ́mí lórí ọlá náà bí tọba ṣe lólórí ẹ má ṣe kábàámọ̀ pààyè yẹ̀yìn rí. olólùwọ̀n ló dàgbà ní ìfàlọ́lá ọlọ́run ló dàgbà ní ìfàlọ́lá. sírù ní mákìtúmí ọkọ̀ àpèké ọlá ọkọ̀ àsùnkẹ́ ọ̀kìnmí ajá Aisha nìkan bá máa sọ pé òun ò fẹ́ mọ́ ọmọ aráyé máa àríkẹ́ máa gbowó ọmọ máa sọ pé òun ò fẹ́ mọ́ ọmọ aráyé máa àyìnlá kẹ́ máa sùn bùkà kan ilé ìṣọ̀lá chairman Àjàdí Adékọ́nà ajíṣàfẹ́ mọ̀ṣúbà wà o odidi lówó mi lọ́dọ̀ Àjàdí lọ́dún. àní ká máa sùn bùkà kan ilé a ò ní wá kí sàkán ìyàṣọ ibi ó dára dé kò ní bàjẹ́ kò máa ráyè máa kọ̀ wá sílẹ̀ o ọlọ́run má sọ pé ò fẹ́ mọ́ ayé máa kọ̀ ẹ́ sílẹ̀. يظنون بي خيرا فما بي من خير أجاني أدي ولكنني عبد سلوم كما تدي ìfàdọ́là bá ń sọ fún wọn wípé tẹ́ bá sọ pé mo dá ìfẹ́ lẹ̀ lò mo dúpẹ́ dúpẹ́ tó bá sọ pé ò dá ọlọ́run nìkan ló pé tán aṣọ àpọ́nlé tó gbé wọ̀ mí máa ṣe jẹ́ òyà àṣírí ọlá mi ọlọ́run máma tó fààyè ṣọlá kan wá tọ́lá Kùránì kò sí ọlá ọlọ́run tí ó lè tó dáwọn onímọ̀ wọ́n lé mi wọ́n máa lọ láì. Bàmí Àjàní Adé Al-Khalifa Asiru Limakitumi bàbá tí mo mọ̀ tí mi ò ṣàbámọ̀ nígbà kankan. Tọ́lá kan àtọ́lá Kùránì o. Àkànbí mi Àbíkẹ́ Òṣìbílà ètò dáwọn onímọ̀ wọ́n lómi wọ́n máa lọ láì ṣe lánàá ń kọ́lẹ̀ lónìí mímọ́ ọ̀lẹ làwọn tó ń kéwú ojú kìíní nítẹ̀gàn náà fi ń wò ní mímọ́ tó fi jó wọn ayé pàtì àlòkù ni wọ́n. Àjàní Adé sílé àfà onímọ̀ tó bọ́ lọ́gọ́dé àlòkù aṣọ mọ́fìlà àjẹkù ìyan lásán tí yóò sọ bẹ́ẹ̀ níbí bẹ́ẹ̀ ká tó sọ̀rọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ alẹ́ nìkan lọ má bí hàn ká ló fà á fi ṣáyà torí ta ló máa mọ́mọ́ ẹ̀. Àjàní Adé lè ní ọba tí gbogbo fẹ̀yìn oníkéwúkéwú dòwò kéwú. Ó yá tún sọ pé àlùfáà kan wà tó ṣe pé ọba ló ràn tó dẹ̀hùn fi jẹ́jẹ́ gẹ́gẹ́ bó ṣe rán pẹ̀lú òtítọ́ kò fi gbá kan bọ òmíràn nínú ọba bá ní sọ Khalifa Asiru Limakitumi dọ́tà pẹ́. Àjàní Adé àlùfáà kan wà tó ṣe pé ọba ló ràn ló dẹ̀hùn fi ṣẹ́jẹ́ gẹ́gẹ́ bó ṣe rán pẹ̀lú òtítọ́ kò fi gbá kan bọ òmíràn nínú
ìṣọ́ kàlífà sí ìrù. ìṣọ̀lá ṣọwọ́ jà nílẹ̀ lẹ́yìn lọ́dọ̀ ọmọ aláti ṣe. ẹ̀yin ń bẹ lójú oorun ni tẹ̀sán tún àrùn gan. ẹ̀yin ń bẹ lójú oorun ni tẹ̀sán tún àrùn gan. alájà ni tẹ́ a máa sì kárò lóru gangan tó bẹ̀rẹ̀ tó. ajá ni ṣíjú àánú omi yá rọ̀bì káyé mi dára mọ́tọ́. ṣẹ́gbẹ́ balẹ̀ oko ni ajá ní ṣẹ́gbẹ́ balẹ̀ oko ni oyún èbó tó gbé sínú. Olúbàdàn lè sọ ní káó mẹ́gbẹ́ àjùra wa lọ ọ̀rọ̀ wà nínú tó sọ. ṣàlàjà tó wá kéré ẹni fẹ́nà ṣiṣẹ́ sílẹ̀. ta ló ń perí ta ní Àjàní níwájú ta ní pẹ̀lú ta ní Àjàní wítọ̀ ta ẹ̀ mọ́ ni. tàbálà orí tọ́ta o ọ̀tá làwọn ń rò tiwa. ẹ̀yin ń bẹ lójú oorun ni dáńsùn tó àrùn gan. bàbá ní fàyàjú sílẹ̀ àsìkárò ló fi panu. ó ní pé ṣíjú àánú omi yára mi. Àjàní àwọn ní ẹ̀ máa ṣe bí.